ṣe rí Kamilu Kompo inú group kan náà láti kọ́ṣẹ́. Yẹn theatre group. Bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ọ̀gá kan náà láti kọ́ṣẹ́. Ìyẹn làwọn àti dárúkọ lẹ́ẹ̀kan. Làwọn àkọ́. Olúṣèyí Adéoyè. Olúṣèyí Adéoyè. Tí mo sọ pé ó ti jọ́ lọ́hún pé yẹn. Èmi ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ bí ọdún 2 sí 3 kóhun tó wá bá mi. Ohun ojú rí pẹ̀lú MC Churchy K. Ẹ̀rí yín gan ó dán jásí o. Ó dán sorry ó dán ṣọ́kí mo fẹ́ sọ. Ó dán. Ẹ ti jásí jù. Ẹ ti mọ̀ bó ṣe àṣàbò ni mo ṣe. Kò sí nǹkan tí mo ṣe lè lọ. Àwọn náà ṣe ń bí. Ẹ̀mí nẹ̀. Lágbára Ọlọ́run. Lẹ́kọ̀ọ́ tẹ́ wọ́n ṣàbò ṣe. Ẹ máa fọjọ́ lánìí mi mọ Sanyeri tó ń sọ nígboro. Ohun wèrè yóò nínú ìkọjá yìí mọ Sanyeri nínú ọ̀pá kan. Ó fi mílíkì méjì mú ọtí náà mọ Sanyeri tó sọ kó kọ ní. Ṣùgbọ́n ìyá ló wá jẹ́ jù nínú bẹ̀ o. Kí gbogbo àwọn olólùfẹ́. Ẹ bá mi intro mímọ̀ ara yẹn ṣe introduction. Gbogbo yín mọ̀ sí Sanyeri. Ẹlòmíì mọ̀ mi sọ́pá kan Ambali àti gbogbo nǹkan mi tẹ́ bá tó mọ̀ mi sí. Orúkọ mi nìyẹn. Ṣùgbọ́n ọmọ ìlú wo nìyí? Ará Oǹdó ni mí. Ará Oǹdó. Àmọ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni mí. Òyìnbó náà Ọ̀yọ́ pọ̀. Ọ̀yọ́ ilé wà, Ọ̀yọ́ Aláàfin wà. Ọmọ Ọ̀yọ́ state ni mí. Àwa bí mi ní Ọ̀yọ́ Aláàfin. Ọ̀yọ́ Aláàfin. Torí ẹ̀ ni mo ṣe kọlà Aláàfin. Lẹ́fi wàlà. Bẹ́ẹ̀ni. You fight lion? No, I don't fight lion. Wetin come make you wàlà? This is tribal man. Sanyeri. Àfọ̀njá Ọláníyì gbogbo yín mọ̀ sí Sanyeri àwọn náà ló ń bẹ wọ́n ń bẹ nílẹ̀ agodo mo yín sọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé tó di pé ẹ̀wádìí ìlú mọ̀ọ́ká gbogbo èèyàn pariwo Sanyeri àbúrò mi kan tiẹ̀ ló fẹ́ fẹ́ yín bọ̀ á sọ̀rọ̀ yẹn lẹ́yìn ètò á sọ. Àbúrò yín kó lọ́wọ́ kan tiẹ̀ síwájú. Ẹ ti máa yà rí. Ojú kan la dá tèmi ní. Ẹ̀gbọ́n sí wàhálà. Lájọ́ ọmọ lára ọ̀bọ̀nyá. Ẹ̀gbọ́n sí wàhálà. Ń bẹ́ ń lé. Ẹ̀gbọ́n sí wàhálà. Sẹ́rí lédè kúkúrú mo bẹ̀rẹ̀ iṣẹ́ eré yìí ní bí èèyàn ṣe máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ. Bí apprentice àwọn olóyìnbó wá ní apprentice. Mo ti ní ẹ̀bùn yẹn díẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mi ò mọ irú ẹ̀bùn tó jẹ́. Èmi kan máa ń ṣàwàdà lágbolé ṣe pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi èyẹ̀mí àtàwọn òbí mi lè jọ jókòó máa kàn máa ṣàwàdà àwọn kan ládùúgbò wa máa sọ pé ọjọ́ ìlọ́jọ́ ẹni àwọn tíátà ṣùgbọ́n mi ò mọ bí táwọn ṣe. Later ni mo wá meet ọ̀rẹ́ mi kan. Ìlú kọ̀rọ̀ yẹn. Ọ̀rẹ́ mi yẹn Sheriff Lawal. Sheriff Lawal. Ṣé oríṣiríṣi orí ìtàgé náà ni wọ́n olóṣèlú ìtàgé ni wọ́n. Kò ó ṣe lórí ìtàgé ńgbà yẹn bọ̀ kò ṣe mọ́ sí. Kí ló ṣẹlẹ̀? Ń gbé education. Nígbà yẹn àwọn àbẹ́yà bíi. Òyìnbó yín ti ń pọ̀ ju ẹ̀fẹ̀ education gbogbo ẹ̀ sí i. Ẹ jẹ́ kí n lọ lé padà wálé. Bẹ́ẹ̀ ká sọ pé orí tiẹ̀ yóò fààyè gbà láti ṣiṣẹ́ yìí. Mo ń gbádùn yín bẹ́ẹ̀ mo ń gbádùn yín. Torí nígbà tí èmi àti ẹ̀ máa pàdé tó fẹ́ mú mi lọ join ní tíátà òun náà rí pé mo fọ́ ni. Wá ṣáà sọ fún mi. Ẹ tó fi fún mo fọ́ ní sí òyìnbó lẹ́sọ yẹn gẹ́gẹ́. Ok ó ní ó dáwàdà. Ẹ ṣàwàdà. Mo ní mo ṣàwàdà. Mo gbádùn yé. Ó ní mo gbádùn àwàdà. So ó ṣáà mú mi lọ́dọ̀ àwọn ó ní òun máa mú mi lọ́dọ̀ ọ̀gá wọn. Ṣáà mú mi lọ́dọ̀ ọ̀gá mi yẹn ti kú ń sìn. Kí lórúkọ ọ̀gá yín ọ̀gá wọn yẹn bàbá yẹn bá. Ṣèyí Adéoyè. Ṣèyí Adéoyè. Ọlọ́gá tí mo kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀. Mo ṣáà introduce mi láti ibẹ̀ lọ mo ṣáà darapọ̀ mọ́ wọn títí. Bí ó ti máa tọ́dún mélòó sẹ́yìn báyìí? A ti tó bí 20 kìíní kan. Bí 21, 22. Wọ́n lọ́mọ tó ń wọ̀ báyìí tí ẹ pé kò tí pé 20 nígbà tẹ̀ bẹ̀rẹ̀ tíátà wọn ti bí nìyẹn. Wọ́n ti bí nìyẹn. Ó ti pẹ́ díẹ̀. Kọ́lọ́ ṣàfihàn ní gbogbo. Bẹ́ẹ̀ni. So bá ṣe bẹ̀rẹ̀ eré nìyẹn ní pẹ̀lẹ́ wọn. Lóòótọ́ àwàdà kọ́ ni mo fi bẹ̀rẹ̀. Mi ò láǹfààní àti máa ṣeré aláwàdà nígbà yẹn. Mo kàn lè máa fẹ́ ṣe bí ológun. Mo máa ń láìka àwọn abìjà nígbà yẹn. Ológun nìyẹn o. Ẹ láwọn oògùn tó ń lò wọ̀nyẹn bí inú bá jí gbogbo ẹbí tí. Paracetamol. Àbí kí ìfowópamọ́ náà yín kí paracetamol náà yín. Kó sáà ti máa jẹ̀bi. Kó sáà ti kó lè jẹ̀bi tramadol. Ok mo fẹ́ kí ìfowópamọ́ náà yín. Egbògi bílẹ̀. Ok ìgbà tó dẹ̀ yà Ọlọ́run díra ìfá àtàyè mi sí ọ̀rọ̀ kọ́mẹ́dì. Òyìnbó yín pọ̀ o. Ọlọ́run kí ni mi ò mọ̀ mo ṣe lè tún mọ̀. Ọlọ́run gbé ayé wá síbi ẹ̀fẹ̀. Ọlọ́run gbé ayé mi wá síbi ẹ̀fẹ̀. Ìmísí tó gbé nínú nígbà yẹn ó kàn bẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ ni. Ọlọ́run fi bá a fa àlùbáríkà sí ibi tó délé ni. So bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Báwọn kan máa ń sọ
níbi mo ṣe máa ń gbọ́ ẹ mọ̀ pé àwa sọ̀rọ̀ tá ń ṣe gbèdégbèdé káàkiri pìrìsẹ́ńtà wọ́n sọ wọ́n lẹ́yìn àti Kamilu ẹjọ́ bẹ̀rẹ̀ àjọṣepọ̀ olúwa lọ́rùn ẹ̀yìn àti Kamilu kan pé ẹ̀yìn Adékọ́lá Tìjàní. ọ̀rẹ́ lèmi àti Kamilu kan pọ̀. ṣé tímọ́tímọ́ ni tímọ́ ẹjọ́ pàdé ní tíátà ni ṣé mọ̀ pé àwọn ọmọkùnrin méjì kan wà tẹ́ pé wọ́n jọ wà ní tíátà ní ìjẹ̀tẹ̀ olóyìnbó yẹn tẹ́ pé àwọn èèyàn máa rò pé bí tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n ṣùgbọ́n wọ́n pàdé ní fíìdì yẹn ni ẹ̀yin ṣé ẹjọ́ bẹ̀rẹ̀ ni àbí ẹjọ́ pàdé ni àbí báwo ló ṣe ṣẹlẹ̀ àbí ó ti pẹ́tẹ́ tí wà papọ̀. ṣe rí Kamilu Kompo inú group kan náà láti kọ́ṣẹ́. ìyẹn tíátà group. bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ọ̀gá kan náà láti kọ́ṣẹ́. ìyẹn làwọn àtẹ̀dárúkọ lẹ́ẹ̀kan. làwọn àkọ́ Olúṣèyí Adéoyè tí mo sọ pé ó ti jọ́ lọ́hún pé yẹn. èmi ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ bí ọdún 2 sí 3 kóhun tó wá bá mi ìpè òun náà dẹ̀ darapọ̀ mọ́ṣẹ́ eré o pé ọ̀gá wa kó yàn mọ́ra jẹ́ kí n bọ́ọ̀gá yín sọ̀rọ̀ ìyẹn túmọ̀ sí pé èyí gan lè mú Kamilu wọlé sínú iṣẹ́ tíátà. ẹ̀yin tẹ́ ò wá ń lé ọjọ́ tó rò ọ̀rọ̀ afẹ́kẹ́ mọ̀ nípa wọn díẹ̀ kẹwọn bó ṣe ń lọ fún wọn. ọ̀gbẹ́ni Sanyẹ̀rì àbí Mr. Sanyẹ̀rì àbí Mrs. Sanyẹ̀rì ní àbí oníke pè yín àbí comedian. ẹ pè mí ní ẹlò Mr. fún mi. Mr. wo ọ̀gbẹ́ni kí ni kọ́nọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́nọ́kọ́ bẹ̀rẹ̀ yìí lọ́la. ó dá ẹlò ọ̀gbẹ́ni òyìnbó yìí ti ń pọ̀ ju ẹlò ọ̀gbẹ́ni. ọ̀gbẹ́ni Sanyẹ̀rì. wọ́n wà tó ń ṣẹlẹ̀ lórí Facebook àti Twitter àwọn kan wà tó kí wọ́n lórúkọ yín wọ́n máa lo Sanyẹ̀rì Àfọ̀njá Ọláníyì ṣé lóòótọ́ ẹ̀yin náà ń bá yín ṣáàtì torí pé fún wọn náà ti pọ̀ àwọn ọmọ bóyá ẹ̀yin lómi àwọn báyìí bẹ́ẹ̀ Sanyẹ̀rì à ń gbádùn yín o à ń ṣe bá àwọn ṣe kíní kan ṣé lóòótọ́ ẹ̀yin ni àbẹ́ lómi náà ń bá ṣáàtì lórí. ṣe rí lórí nǹkan tẹ́ sọ yẹn mo wà lórí ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí wàhálà yẹn ti ń pọ̀ táwọn yẹn ti ń forúkọ mi ṣe àwọn nǹkan tí mi ò like nítorí ẹ̀ ní láti close Facebook account yẹn pé mi fẹ́ ṣe mọ́ mo dẹ̀ broadcast káàkiri gbà yẹn ló gbogbo orí television rédíò àti àwọn papers newspapers mo jẹ́ káwọn èèyàn mọ̀ pé mi ò sí lórí Facebook mọ́ ṣùgbọ́n táwọn èèyàn bá tó pàdé mi wọ́n máa tó sọ pé à ń gbádùn yín lórí Facebook nígbà tá a lè ti sọ. tí wọ́n gbọ́ mo dẹ̀ ti ní evidence ìgbẹ́ anybody tó máa gbá kó má wà bá mi torí pé mo ní evidence mo lè sọ pé nǹkan báyìí mi ò ṣe mọ́ o kò jù bẹ́ẹ̀ lọ. èmi fúnra mi tí máa login lórúkọ ara mi lórí Facebook mi ìdára mi mọ̀ mọ́. àwọn ti pọ̀ jù. Sanyẹ̀rì ti yapa lórí Facebook ó pọ̀ gidi. Sanyẹ̀rì ní Àfọ̀njá Ọláníyì. alẹ́ máa fàlájì sí. alájì ṣé dájú mọ̀ ìyá mi. ẹ ní respect rárá o. ṣé mi ṣé pàdájì respect ni. ẹ bá pe Sanyẹ̀rì ẹ máa fàlájì kún. Sanyẹ̀rì ẹ wá bí àwọn pìrìsẹ́ńtà kò sí bọ̀dá ní ọ̀rọ̀ wa o mi ò ní tàn yìí o ẹ ti gbọ́ bọ̀dá Jonathan rí. kò sí. àbẹ ẹgbẹ́ bọ̀dá Ọbásanjọ́ rí. wọ́n máa lo president Jonathan. yẹn president nìyẹn. bẹ́ẹ̀ni. ẹ̀yin ò ń ṣe president ṣe oní ẹ̀yin ẹ̀ máa múlùú dùn lẹ́yìn. lo actor Sanyẹ̀rì náà. actor Sanyẹ̀rì kíní kan wà gbẹ́bẹ̀ lọ́wọ́ yìí torí ọ̀rọ̀ actor tẹ̀sán yẹn omi rántí kíní kan kí ló ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn orin kan wà tí mò ń wò bí orin fújì bí orin àwọn ti lẹ́sìn Islam ni màá rí Sanyẹ̀rì náà tá a máa kọ níbẹ̀ pé ẹ ti wá dolórin ni ẹ ṣe tíátà mọ́ tó láwọn kan máa ń bi wípé Churchike ẹjọ́ ṣé Sanyẹ̀rì ò ṣe tíátà mọ́ ni ó ní mo ló nìkan láìpẹ́ yìí mo rí Sanyẹ̀rì níbẹ̀ tó ń kọ fújì tó ń ṣe gbogbo wọn àtàwọn ní fújì wọn àtàwọn táyé kọrẹsì wọn àtàwọn gbogbo ó lè mi ò mọ̀ pé but tẹ bá ti wò mí lórí ètò tẹ bá ti gbé Sanyẹ̀rì wá sórí ètò àwọn amọ̀bìyá lóòótọ́ Sanyẹ̀rì ó ń kọrin àbí kò kọrin mo fẹ́ kẹ wá ṣe kí ni kẹ àdébẹ́kí má tọ̀ yín ẹ̀ẹ̀kan mo ṣe bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́ mo rí tẹ̀ ń pè àwọn kankan nínú mọ́tò yín lẹ́ẹ̀kan mo wá gbọ́ orin ní o bí kò wáyé mi ṣé tíátà music ní ká pé ní àbí Sanyẹ̀rì ò ṣe tíátà mọ́ bí orin ló fẹ́ máa kọ báyìí. ṣe rí Ọlọ́run àìsàn tó máa dé bá mi tí mi fi ní act mọ́ Ọlọ́run ní jẹ́ ó dé bá mi. àmín. iṣẹ́ tí mo ti yàn látọ̀run ni màá dẹ̀ ṣe dọjọ́ ọkú mi ni Ọlọ́run wa ní jẹ́ kíjọ́ ọkú mi yá báyìí kò ní tíjọ́ ọkú gbogbo wa náà ò ní yá báyìí. ṣe rí nígbà míì wà kò dìgbà tí yàn bá lọ tí yàn bá jẹ́ àfa kó tó preach kò dìgbà tí yàn bá jẹ́ wòlíì kó tó preach èèyàn lè jẹ́ lórí orí ìtàgé àbólórin kéèyàn dẹ̀ máa fi ìmísí tọ́lọ́run bá fún máa preach látara nǹkan tó gbé dání ṣe rí bọ́lọ́run ṣe fi rán mi ni pé òótọ́ ọ̀rọ̀ ni mo fẹ́ sọ
ṣùgbọ́n àwàdà ló mú dání. Tí wọ́n bá wo àwọn comedy films tí mo ti fún ara mi kọ láti ìgbà tí mo ti kọ comedy film ní ìwò kẹyọ dànù láyé. lóòótọ́ ni ibi gan lè mú ibi gan mú Ọlọ́run ní gbé ìgbéraga sí wa lọ́kàn. bẹ́ẹ̀ni. Fíìmù àkọ́kọ́ tí mo kọ́kọ́ kọ tó jẹ́ comedy film tó jẹ́ eré apanilẹ́rìn Àìná Òrosùn ni. Ó jáde ní 2009. 2009. Lẹ́yìn ẹ̀ ni mo ṣe Ọ̀pá Kan. Mo wá ṣe Ọ̀kọ̀là l'Amẹ́ríkà. Mo nílò Àtàǹbàlì èmi kọ́ ni mo produce ẹ̀, Ìjẹ̀bú ló produce ẹ̀ but èmi ni mo kọ́. Ta ló ṣe Ìjẹ̀bú? Ìjẹ̀bú kan lára àwọn boys wa àwọn látàrí Amọ̀kadé tó máa ń sọ èdè Ìjẹ̀bú yẹn. Olóúnjẹ Ìjẹ̀bú. Olóúnjẹ Ìjẹ̀bú òun ló produce ẹ̀ but èmi ni mo kọ́. Léè tó jẹ́ pé mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé gbogbo tọ́lọ̀ ni kó máa jẹ́ comedy báyìí ó ní gbogbo àwọn nǹkan tí mo dárúkọ yẹn. Mi ò lẹ́lò mi ò mọ̀ ṣe. Ṣùgbọ́n báwo yẹn ṣe máa ń sọ tèmi náà máa ń gbọ́ nìyẹn Ọlọ́run ní jẹ́ ká mọ iye ara wa. Ṣé wá rí àti wá kọ comedy dáàyè kan mo tún wá wò pé ok ẹ tó jẹ́ ká gbégbá ọ̀nà orin wò olúfà tí mo ṣe bá wọn kọ fújì tàbí tíátà kò bẹ̀rẹ̀ látòrí tèmi ó ti bẹ̀rẹ̀ látòrí àwọn èèyàn kan. Bọ̀dé tẹ̀yìn ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ọ̀rẹ́ àpò òun mi gbòòrò ni lẹ́kùn máa bí yín. Ọlọ́run bá ṣe ní kó máa fẹ́yàn sí ni àti bí nǹkan téèyàn bá fẹ́ bá wọn dá sí bórí ẹni téèyàn bá fẹ́ bá dá sí ṣe bá ṣe pé tó ló máa ń dìtà ní báyọ̀ ṣe máa gba ti nǹkan tí èèyàn bá ṣe. Nígbà tí Fẹ́mi Adébáyọ̀ ló yá ká ṣe fújì tàbí tíátà bí eré bí àwàdà mo ka script mo rí pé kí ní ẹ̀dẹ̀ make sense lóòótọ́ mi ń ṣe olórin but mo bá díẹ̀ ta drop ní studio Ọlọ́run bá mi fa mi sí àyàn láìkẹ́ òtítà bá ń dán títì àwọn ẹgbẹ́ tí máa fi mí ṣeré èmi ṣe ẹ̀yẹ fi mí kọrin bá mi ṣeré àtọ́ ṣàlàjà kẹ́lẹ́sì ṣàlàjà tẹ́ǹfọ̀gbọ́n bá yà á èmi náà sí. Sanyẹ̀rì ó fẹ́ bèbí nǹkan lọ́wọ́ yín ìyẹn túmọ̀ sí pé ẹ̀yin náà ẹlẹ́bùn orin nìyẹn o. Kò ṣe pé mo lẹ́bùn orin náà lọ rẹpẹtẹ àmọ́ ìmísí tó ń gbénú mi ń jẹ́ mi nínú jẹ́ pé mo lè ṣe èmi rò pé mi ò ní ṣùgbọ́n nígbà tí mo dé studio tí mo tẹnu bọ mic. ó rí pé ká má sọ̀rọ̀ gùn torí mi fẹ́ ká pẹ́ lórí ìsọ̀rọ̀ wúrọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Kí ni advice ní ọ̀rọ̀ ìyànjú tẹ́ pé ní fún àwọn tẹ́ pé wọ́n jẹ́ àwọn olóyìnbó wá ní upcoming àwọn tó ẹ̀ṣẹ̀ ń bọ̀ bóyá bí olórin ni àbí oní tíátà tẹ́ pé wọ́n wà lọ́wọ́ báyìí torí pé ẹ̀ ń wò ẹ sọ kí ni kan sí ẹ ní kì í ṣe pé ẹlẹ́bùn oní but ẹ mọ̀ pé ẹ̀mí tó ń wà nù yín sọ fún yín pé ẹ lè ṣe ẹlòmíì wà tó lè ṣe ìgbà wò pé má ṣe ta ló fẹ́ gbọ́ mi. Ṣé rí àfẹ́mí ló máa ń kó bẹ́ẹ̀ lómi ṣé rí tí máa tó sọ pé àmúlẹ́bùn orin ẹlòmíì lè wà níbi tó jókòó sí tó máa ní aṣọ nìkan ló lẹ́bùn orin eré nìkan ló lẹ́bùn orin ni mo ti sọ pé mi ò lẹ́bùn orin ṣùgbọ́n tí a bá ṣe darí mi pé kí n lọ kọrin tí máa rí orin tó make sense máa kọ òun ló fa tó nìkan tí mo tún kọ lẹ́nu jẹ́ mẹ́ta yìí ṣèfẹ́ wà. Ṣèfẹ́ wà ṣẹ́yìn nìkan lẹ kọ́ nàbí èmi nìkan kọ́. abẹ́ṣe fíṣọ́ọ̀nì gẹ́gẹ́ bí àwọn aláṣà hip hop wà ní àwọn ní fíṣọ́ọ̀nì. Mo lọ́wọ́ sí dáadáa. Mo lọ́wọ́ sí lẹ́sẹ̀ sí ṣá o. Mo lẹ́sẹ̀ sí mo ní gbogbo. Orí ńkọ́? Mo lórí sí. Imú ńkọ́? Mo lẹ́nu sí. Àti kọ yìí láyín náà ṣé láyín wà bẹ́ẹ̀. everything mo ní sí. ok nítorí pé ọmọ tó ṣe ọmọ tó dáa sí mi Sunday Ọláníyì. Sunday Ọláníyì. àfọ̀jọ́ láyìn lẹ́yìn má lóye tọ́jú ṣáàbùrò yín ni àbí ọmọ ìlú yín ni. manager mi ni but Sunday kò tiẹ̀ Ọláníyì. ok ṣé o ti jáde àbí báwo ni ká máa expect yẹ. ó ti jáde àwọn èèyàn ti ń rà àtẹ̀mí àti Wálé Akóredé Òkúnnù pẹ̀lú Sauty Arẹwà olórin Islam àwa àti ẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta lájọ ọkùnrin yẹn Ṣèfẹ́ wà ó ti jáde. Ṣèfẹ́ wà ẹjọ́ kí ni kan wà fẹ́ bí lọ́wọ́ yín tó gbé mi òfin tó ti pé a round up lórí ètò yìí ẹjọ́ ẹ bá mi àwọn tó ń bọ̀ lọ́nà tó yẹ kí wọ́n láìkèrè orí ìtàgé ẹ bá ń fún ọlọ́rọ̀ ìyànjú ẹyọ kan àbí méjì. ṣe rí àdúrà kan sí hope bí kò ṣe kí iṣẹ́ ọwọ́ ẹ̀ máa tọ́ lẹ́yìn. ní òkú bẹ́ẹ̀ tí wọ́n bá ti kó parí. Ọlọ́run ní ṣe wò wá lókun kan tí mo ń tó fa ọ̀rọ̀ yẹn ni pé ṣe rí ẹ̀mí ìṣe ló ṣe kókó jù gbogbo tí èèyàn bá fẹ́ ṣe tí èèyàn bá ti kọ́kọ́ mọ tó fẹ́ ṣe tó bá ti mọ tẹra mọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó lè máa jẹ àwọn ìyá kankan tó bá ti wá yá ọ̀nà yẹn máa wá là fún ẹ. ẹjọ́ mo fẹ́ kẹ́ bá mi ṣe eré orí ìtàgé fún bíi 5 or 6 seconds kẹ́kọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ àríkè màtí yan ṣe mẹ́rin mo ṣe orí ìtàgé gbogbo àtọ̀rọ̀sọ̀ náà rí ìtàgé ìdí ni pé èmi lè máa wọ pé ìrọ̀ ló ń pàjáre kì í ṣe sọ́rọ̀ yìí ló gbé wá ìjẹ́ sẹ́ni ẹ̀kọ́ wà láwọ́ kọ̀ jọ sọ́yẹ̀ rìn ni bọ̀kọ́ mọ̀ pé lóòótọ́ o ọ̀pá kan ló ń bẹ nínú sílẹ̀ pẹ̀lú mi ní àṣálẹ̀. ẹ máa gbọ́ olóòtú ṣe rí eré orí ìtàgé. ẹ má jẹ́ kí n rí
kí lẹ́ni kí n rí ṣe gbọ́ ṣáájọ́ ẹ̀ẹ́dẹ̀ ń sọ̀rọ̀ níjà mo ń gbọ́. ọlọ́run ní fẹ́ lómi ṣe ni bẹ́ẹ̀ ni kò àti dẹ̀ mi náà ní fi èmi náà ṣe lómi àmín àmín. ṣe rí àwọn tèmi tó ń wò mí wọ́n mọ̀ pé mi ní duplicate another song here is counterfeit Ọláníyì Àfọ̀njá ló bá wọn sọ direct òyìnbó yín ti ń pọ̀ live jù and direct òyìnbó yín ti ń pọ̀ jù ó ń pọ̀ jù ó ń pọ̀ jù. ó ń pọ̀ jù ṣe rí ẹ jẹ́ kí n fi àwàdà mi mọ nínú fíìmù kan máa wò àti tábà Àfọ̀njá Ọláníyì. náà. ayé adúpọ̀ lọ́wọ́ yín torí pé a pè yín ẹ sì jẹ́ wa ẹ wá sórí ètò yìí. Ohun Ojúrí pẹ̀lú MC Churchy K.